constitution Nàìjíríà náà ló fara mọ́ ká máa gbé orí èèyàn tẹ̀lé ẹnìkan lẹ́yìn lórúkọ culture constitution Nàìjíríà sọ fara mọ́ kéèyàn sọ pé òun jáde lórúkọ culture tó wọ́n bá ti pààyàn wọn gbọ́dọ̀ wálé ìyẹn gbọ́dọ̀ kú sáwá mọ iye tí ń kú lẹ́yìn wọn ẹ̀sìn mọ́ ìjọ táwọn ọmọ yóò bá dágbére tẹ́ jáde lé bàbá ní humanity tẹ̀ ń péjọ tí wọ́n gbé àwọn ọmọ yín ẹ̀ ń pariwo káàkiri orí mídíà ni ọkàn yóò balẹ̀ ẹ̀yin ò lè gbà kán ṣerú ẹ̀fọ́ ọmọ ti yín àmẹ́ ẹ̀ lè gbà kán ṣerú ẹ̀fọ́ ọmọ ọlọ́mọ tó bá ṣe pé ní intense lọ́wọ́ yìí tó bá ṣe pé nítorí ìtọ́lọ́run ní lẹ́fi lọ scot free tó yẹ kí èso torí ìtọ́lọ́run lẹ́fi ṣe intense yìí àwọn ọmọ yín ó padà kú ọwọ́ kódà kẹ́ ẹ ti mú wọn sálọ Amẹ́ríkà torí pé tí máa fi gbórú yín lọ́kàn balẹ̀ tẹ́ fi máa wọ àwọn tíyà bá ń jẹ Nàìjíríà bíi pa pé kíyà máa jẹ wọn lọ ìnípa yìí ti opportunity àdìkọ́ ọmọ yín kò lù ìyà tí ó jẹ ọmọ tó sápò ń lù wọ́n sáájú bẹ́ẹ̀ lọ yóò jẹ́ ẹ̀jẹ̀ ń flash yín báàgì tó yẹ kí wọ́n sọ̀rọ̀ yìí ni pé mo rí àwọn ọmọ yín kan tẹ́ ẹ ránṣẹ́ bóyá ẹ kọ script fún wọn ni I don't want to know I don't care ìkan jáde láti lọrin ìkan náà tún bragado Ọlọ́run ọ̀sẹ̀dẹ̀ tìlú kẹ́dé òun ti wá wà l'Amẹ́ríkà báyìí òun wà jáde tán ẹ bá ní ọmọ jáde tán kò ní yẹ àìsíláyé máa ìbejì ẹgbẹ́ Yorùbá yìí dáadáa àìsíláyé máa táyé kẹ́yìn ìní múdòwú náà máa bragado pé òun lẹ̀gbọ́n táwọn táyé kẹ́yìn bá ń bẹ láyé ìkẹta ọmọ kọ́ ní ìdòwú ni àwọn gbà táwọn méjèèjì ò sí láyé máa ń kọ́ sẹ́yìn pé ìdòwú náà di bá lélẹ̀ àìsíláyé àwọn àfáà tí máa ń sọ fún yàn pé ẹ̀yin ọmọ yìí kí ló ṣe yín àìsíláyé máa àwọn àfáà tó ṣe pé ní ẹnu wọn gbọ́rọ̀ tí èsè pé wọ́n lọ tò síbi tí wọ́n ti lọ máa páàkì wọn mẹ́gbẹ́ kan àìsíláyé máa àwọn àfáà tó dodo ti kéré lẹ́nu wọn àtàwọn àfáà tó yẹ kí wọ́n ń sáfù sọ lẹ́nu pé kọ́mọ̀ rí tèmi wí kọ́mọ̀ rí tèmi wí àìsíláyé máa bejì ní múdòwú kílèmù ẹ̀gbọ́n. alhamdulillahi wa salatu wa salamu ala rasulillahi wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. An fi dédé àsìkò yìí a fi kíra wa ní kíkí albarka kíkí tí ó dájú ìyọ́nà Ọlọ́run àti kẹrẹ àtàláfíà rẹ̀ kó má fọ̀dọ̀ wálẹ̀ alúmọ̀ Ànábì sallallahu alaihi wasallam bí a bá ń wúra wa láyé ẹ má jẹ́ àmọ́ gbàgbé pa wà láyé nígbà kan á tún kú mbẹ́ tó bá tún dìgbà kan Ọlọ́run hal ata ala al-insani hinun min ad-dahr lam yakun shay'an madhkura tí a bá lè máa ronú sáyà Qur'an yóò ní yàtọ̀ fi ń bẹ láàrin pé èèyàn kan ka Qur'an àti èèyàn ṣe tìláwà a máa rí kan yóò kàn jẹ́ kíkà lásán a sì máa rí kan yóò máa jẹ́ kíkà bí tadabbur tí wọ́n máa ronú sí ìní jẹ́ kọ́rọ̀ mi gùn tá a bá wáyé ẹ̀rí pa àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n pọ̀ wọ́n pín sí mẹ́ta ọ̀tá ẹ̀sìn tó wá láti inú àwọn ahlul kitab min al-yahudi wan nasara bákan náà ọ̀tá ẹ̀sìn gangan tó jẹ́ ara àwọn mùsùlùmí tí a jọ ń pera wa ní mùsùlùmí ìfẹ́ sọ pé níta jọ ń kírun torí pé ẹlòmíì yẹn kàn ń rí láàfáà níta ẹlòmíì náà kírun mọ́fà kì í má ṣe gbọ́n àwọn àfáà ní kírun bẹ́ẹ̀ tí wọ́n tẹ́bárí ẹlòmíì ti máa ń pariwo lórí mídíà tí ń pariwo níbi lecture ìmí máa kírun fa àmọ́ nítorí àwọn àtàjẹ́ mùsùlùmí tá a sì lágbọ́yé ó ní kábàárà wa lò níbàálù ìta àjọ rí lọ́dọ̀ ara wa wallahu yatawalla sarair in tó bá wà ní kọ̀rọ̀ ẹ̀fọ́ ló ń lẹ̀ fún yàn níbi ìta wá rí ìta gbangba àwa gẹ́gẹ́ tá a jẹ́ àfà ọ̀tá ẹ̀sìn làfà mi jẹ́ Ọlọ́run sọ fún Al-Qur'ani pé ma atakumur rasulu fakhuduhu níta nàbì bá mú wá fún yín ẹ dì mú sísìn wa ma nahakum anhu fantahu níta nàbì bá sọ pé ẹ má débẹ̀ ó ní ẹ jìnà sí so lọ́jọ́ tí àwọn kẹ́ jáde tí wọ́n kà sí wọn létí pé ànábì sọ pé gbogbo tó bá ti léyìn ọ̀gàn nínú tí Ọlọ́run dá èèwọ̀ ní fún mùsùlùmí jíjẹ àwọn kẹ́ jáde wọ́n sọ pé a máa jẹ a ní kí ló fà tẹ́ fi ní kí mùsùlùmí máa jẹ wọ́n sọ pé àwọn ò lè jẹ́ ń tàwọn àmọ́ kò sí láì fi ní kí mùsùlùmí ó jẹ kí wá lóde tẹ́ fi ní mùsùlùmí ó jẹ wọ́n nítorí kò sí àyà kan tó bá kìkà máa jẹ Ọlọ́run yìí sọ nù Kùránì pé níta nàbì bá mú wa ká sí kíni ká dì mú sísìn ànábì yìí sọ pé kullu dhi nabin mina siba fa'akluhu haram gbogbo tó bá ti léyìn ọ̀gàn nínú àwọn ẹranko abìjà jíjẹ nǹkan yẹn èèwọ̀ ni ká má jẹ nígbà náà àwọn àfáà tí wọ́n ń perú àwọn àfáà alùsùnnà ní alákatakítí lónìí wọn ò jáde kán wá sọ̀rọ̀ lọ́jọ́ táwọn kan jáde tí wọ́n sọ wípé ọ̀rọ̀ tí àwọn Àìṣà sọ pé ànábì ọkọ mi ó fẹ́ mi lọ́mọ ọdún 6 ó sì bẹ̀rẹ̀ sí ní wọlé tọ̀ mi lọ́mọ ọdún 9 tá a sì rí hadith tó tutù náà pé idha balagatil jariyatu at-tasi'a tá bá ti rí ọmọbìnrin tó bá ti pọ́ ọmọ ọdún 9 fahiya baligha ó ti bàlágà hadith tó tún bẹ ò nígbà tí wọ́n lọ́hùn láyé lónìí náà ara àwọn ọmọ tó yẹ pé èjì wọn kéré tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oṣù táwọn ẹ̀gbọ́n wọn tí wọ́n jù wọn lọ tí èjì wọn ga sókè òsì ti bẹ̀rẹ̀ àbẹ́lẹ̀ nǹkan mọ́ aṣọ mọ́kàn wọn lélẹ̀ ní kẹ́lẹ́ mọ́ bí tí àwọn ọ̀tá ń bẹ lọ́jọ́ náà táwọn yẹn ń fa nífàkúfà tí wọ́n ń tu ní tùkútù wọn mọ̀ páwọn ọmọ ẹlẹ́bọ lè jáde lónìí kí wọ́n múrú ọ̀rọ̀ táwọn sọ láì ní lọ gbogbo ni wọ́n ṣe sọ nínú tíra àwọn kan mú ní ohun tí àwọn tí ń sọ fi sọ́ngbà náà pé ẹ wá sọ pé ànábì bọ́mọ ọdún 6 sùn ṣé bọ́mọ ọdún 6 sùn ni wọ́n kọ́ bẹ̀ tazawwajani sẹ́yìn mọ̀túnmọ̀ azawajuma aqidu zawjiyati sahiha aqidu zawjiyati as-sahiha sísọ igi obìnrin ó gba ẹni tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ọkùnrin tó ní í ṣe pẹ̀lú kárí waliyul amri ẹni tó fàṣẹlẹ̀ pé wọ́n fọmọ mi fún yín bákan náà ká sì rí ẹlẹ́rìí méjì tí ó dò ká sì rí àwọn tí kárí sàdáàkì lọ́lọ́run pàṣẹ rẹ̀ pé átùn nìsá asọ́dùkọ̀tìhìnnà nihla kárí sàdáàkì lẹ́yìn gbàtà ti rí ẹni tí ó fẹ́rẹ̀ ni àti ẹni tí ó sọ pé mo ti gbà al-ijabu wal-qabul ìtàn pé ní akidu zawjiyya náà nù wọ́n fẹ́ mi lọ́mọ ọdún 6 àmọ́ kò tí ì wọlé tọ̀ mí kí ló fà tí òbí tí ì wọlé tọ̀ mí ìntì bàlágà nígbà náà sì ní idha balagatil jariyatu at-tasi'a tọmọdún tó bá ti rí ọmọbìnrin bá ti pọ́ ọmọ ọdún 9 fahiya baligha aw kama qala Rasulullahi sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n sọ yún
àwọn tí wọ́n ń pe àwọn mùsùlùmí alùsùnà ní alákatakítí àgbọn kẹ̀kẹ́ látọ̀dọ̀ wọn. ẹjọ́ tí àwọn kan jáde tí wọ́n ní ẹ lọ máa fi àṣàṣì wọ́n ní ẹ lọ máa fi àwọn ọmọ olówó ó ti yàn pé irú táwọn náà ń ṣe ni wọ́n ń pèpè lọ bẹ̀ nítorí àdáàlù ala sharri kafa'ilihi. ṣùgbọ́n tó náà bá ń tọ́ka àwọn èèyàn lọ sí ibi aburú òun náà bí ẹn ti ń sàbúrú náà. àwọn tí wọ́n ń pe àwọn alùsùnà ní alákatakítí yìí wọn ò jáde ńjọ́ náà kí wọ́n dìbọ́ǹkì ọ̀rọ̀ náà kí wọ́n pe mùsùlùmí padà pé má fògùn fẹ́yàn o as-sihru kulluhu kufrun gbogbo tó bá ti lè ń jẹ́ idán yata'allamuna ma yadurruhum wala yanfa'uhum ọ̀làǹfààní kẹ̀kẹ́ nú kèfèrí lè ní máa sọ yàn dá wọn ò jáde kí wọ́n sọ lórí lẹ́yìn. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n pe mùsùlùmí ní alákatakítí yìí àwọn ni wọ́n bá wọn parí ọ̀rọ̀ láàrin àwọn àti mùsùlùmí ẹgbẹ́ wọn ní òní parí kò sì parí. ẹ̀wọ̀n pàdé ara yín sálámà síra yín torí pé inú foundation tó ń bí ní tẹ́ fi ń pe àwọn alùsùn alákatakítí lónìí ẹ̀jẹ̀ flash yín báàkì babalọ́yọ̀ sọ̀rọ̀ yọ̀ for your kingdom ẹ̀jẹ̀ flash yín báàkì nítorí kí wọ́n sọ̀rọ̀ yìí ni pé mo rí àwọn ọmọ yín kan tẹ́ ránṣẹ́ bóyá ẹ̀kọ́ script fún wọn ni I don't want to know I don't care ìkan jáde láti lọrin ìkan náà tún bragado ọlọ́run ọ̀sẹ̀dẹ̀ tìlú kẹ́dé òun ti wá wà lamẹ́ríkà báyìí òun wà jáde tán ẹ bá ní ọmọ jáde tán kò ní yẹ. àìsíláyé máa ìbejì ẹgbẹ́ yorùbá yìí dáadáa àìsíláyé máa táyé kẹ́yìn ìní múdò òwú náà máa bragado pé òun lẹ̀ gan táwọn táyé kẹ́yìn bá ń bẹ láyé ìkẹta ọmọ kọ́ ní ìdòwú ni àwọn gbà táwọn méjèèjì òsíláyé máa ń kọ́ sẹ́yìn pé ìdòwú náà ò ní bá lélẹ̀ àìsíláyé àwọn àfáà tí máa sọ fún yàn pé ẹ̀yin ọmọ ẹ̀ kí ló ṣe yín àìsíláyé máa àwọn àfáà tó ṣe pé ní ẹnu wọn gbọ́rọ̀ tí ẹ̀sẹ̀ pé wọ́n lọ tò síbi tí wọ́n ti lọ máa páàkì wọn mẹ́gbẹ́ kan àìsíláyé máa àwọn àfáà tó dodo ti kéré lẹ́nu wọn àtàwọn àfáà tó yẹ kí wọ́n sáfún sọ lẹ́nu pé tẹ́mọ̀rí tèmi wí àìsíláyé máa bèjì ní múdò òwú kílé mẹ̀gbọ́n sẹ́mọ̀sù ẹni tí sọ pé òun wà lamẹ́ríkà yìí nísìn àti ọ̀n lọ àtọ́ ń bọ̀ fún gbèsè ayé ara rẹ ni who you help kí lọ́kàn tèmi pẹ̀lú jẹ ọba ibi orí ọmọ lọ kódà kọ́ ọmọ dùn lamẹ́ríkà má kọ́ lọ London lọ́la tó tún lamẹ́ríkà yẹn yọ́n sátánjọ́ kan náà ni ọwọ́ kun tó ń kálukú tó bá ṣe kalẹ̀ lórí paare ìní ọ̀sẹ̀ kù à ń lọ à ń bọ̀ yẹn gẹ́gẹ́ kọ́ ni kókó ọba adẹ́dà gbígbà fún olónìí nù man sarrahu zamanun sa'atu azmanun ìgbà tí wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ yìí lọ́ba adẹ́dà wọn rán létí pé ó ní wabtaghi fima ataka Allahu daral akhirah àyàfi tẹ́yìn náà bá ń gbà pé gbogbo iṣẹ́ tí gbogbo yìí ń ṣe yìí iṣẹ́ tẹ́lẹ̀ fi bọ́lọ̀ dáadáa ok faqidu shay'i la yu'tihi ẹni tí gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ tí wọ́n kọ script fún tẹ́ ẹ jáde nísìn kọ́rọ̀ sì bá délẹ̀ ṣe ẹni tẹ́ fi dá sí ni ìmọ̀ oníbẹ̀ lọ́dọ̀ yìí tẹ́ fi dá sí tí ẹ bá yẹ pé ọ̀dọ̀ wa ń bì tí ó pé ọgbọ̀lẹ̀ ọgbàtajà tẹran tó yẹ kí ló àwọn ìgbà ọmọ sọ pé à ń jáde wá sọ̀rọ̀ ni ìmọ̀ oníbẹ̀ lọ́dọ̀ wa àmọ́ tá a bá sọ pé mo sí lọ́dọ̀ wa ṣé bí àti ẹni tẹ́ ẹ pè lọ́gà yín tó jẹ́ sọ̀rọ̀ yọ̀ fẹ́ kingdom mi àti gbogbo ẹ̀yin tí wọ́n jáde pé wọ́n máa sọ̀rọ̀ yìí wallahi kódà kẹ́ pé 1 million kẹ́ máa ṣe live lójoojúmọ́ a gbọ́ gbogbo ẹ̀ báyìí a kò sínú kẹ́sẹ̀ tí ọkàn nítorí pé ọpọlọ tí gbogbo yóò fi sọ̀rọ̀ wọ́n kọ́ lẹ̀ fún yín ni gbogbo àwọn tí aláwọn ń jáde àwọn fẹ́ máa ẹ̀wà lè gbà kẹ́ máa tán àbùkù bàbá kíníkà gbogbo yín jáde tátì kíníkà ok bàbá ń sọ yí pé ní bàbá yìí sọmọ Ìbàdàn sáà parọ́ mọ́ wọn ni torí wọ́n bẹ̀rẹ̀ sí ní ka state and capital abíáwúmáyà nígbà tó kàdébì kan ní Ọ̀yọ́ Ìbàdàn ok state and capital ni wọ́n sọ fún yín yín tó wáyé ń bàdàn yìí èmi ẹ̀rọ fídíò mi láti bẹ̀rẹ̀ láti gbà tí a ti kéde pé olóòlù ọjà ọjọ́ kejì ni mo ṣe fídíò tí mo sọ tán pé olóòlù tí ẹni yóò jáde yìí ayé ti lajú ju kẹ́ ẹ máa sọ fún akólólù fẹ́ jáde lọ ẹ wá bòmí ìkẹ́ ni yóò lọ àmọ́ ní Ìbàdàn kìí ṣe ará Ìbàdàn lólóòlù kò sì sí nínú àwọn ancestors Ìbàdàn gan bí a ti máa claim ẹ̀ kò sí nínú àwọn tá a lè pè lẹ́sẹ̀ ń báyé ọ̀tọ̀ níbi tí a ti kó wá lẹ́rú ọba adẹ́dà sọ agbára rẹ̀ dọ̀lẹ́ níbi tí a ti kó wá lẹ́rú ni ẹrú ni wọ́n kó wá tí wọ́n lágbára kankan mọ́ ìgbà tí a dé Ìbàdàn ni wọ́n tó fún ní agbára lójú sọ ń bẹ̀rẹ̀ nínú fídíò mi pé inú ibi tí a ń gbé sí inú eku òtí kébí eku ń bẹ̀ kìí ṣe Ìbàdàn lórí 19th century lóde àwọn ará yìí sì ń ṣe ayé wọn gbà náà a sì bí àwọn tí ń bẹ láyé gbà náà wọ́n ní nǹkan kò ṣe àwọn táwọn gbà náà àwọn aróòdì ajé nìkan iná ni wọ́n pàdé àbìlù tí tó ṣẹlẹ̀ sí wọn jọ tí wọ́n gbé olóòlù wọn àdúgbò wọn o. wọ́n máa ń sọ jáde tí gbogbo yín náà tẹ́tẹ́ ń claim humanity tó bá ṣe pé ní olórí ire níyìn ni pẹ̀lú humanity tẹ́ ń claim yìí àwọn tí wọ́n ní olóòlù gangan mo ní àwọn interview yẹn lọ́wọ́ máa play bí díẹ̀ ń bẹ̀ bàbá kan tó gbé bẹ́ẹ̀ lọ́dún tó lọ òun sọ báyìí pé olóòlù ọmọ tó bá ti lè gbé ẹ̀kú ọ̀tán ọmọ kékeré kọ́ máa gbà ó tún wá sọ ọ̀rọ̀ kan tó ní agbára ní àìmọye ẹ̀mí táwọn olóòlù ti fi rúbọ lọ àwọn bàbá àwọn ti fi rúbọ àìmọye ẹ̀mí ó kí àwọn ẹ̀mí yẹn tí wọ́n sọ pé wọ́n fi rúbọ ọmọ ọlọ́mọ náà wà ń bẹ̀ láti ẹ̀sọ́ pé àwọn ọmọ ilé wọn náà wà ń bẹ̀ awúráwo ti wọn. àtúgbò tìyá mi àwọn kálukú náà àtúgbò tìyá mi náà sẹ́tì ti yín di sẹ́yìn èyí nílà ká ìfọ̀rọ̀ ẹ̀fìn nǹkan ẹ̀fìn làkà ìbá ti ń lọ lọ ni. láti ọ̀tẹ́ mi ti ṣe fídíò mi sọ̀rọ̀ nípa pé mo fẹ́ wá sọ̀rọ̀ nípa Wásílà kí ló kèmí pẹ̀lú Wásílà. kò sí tó kèmí pẹ̀lú tiẹ̀ ẹ̀ kò kì í ṣe mùsùlùmí ó jẹ́ mùsùlùmí kò kèmí àmọ́ ṣe bẹ́ẹ̀ yẹn ni you are claiming the humanity tí ẹ ṣe àdìsàníyàn náà lè fẹ́ wá claim ni ìjọba nìyàn tí ń bẹ lára èèyàn sí bí náà lè fẹ́ wá claim ìjọba nìyàn tẹ́ fẹ́ wá claim yìí tẹ́ fi ń da lúrú pọ̀ mọ́sàpà pẹ̀lú àìmọ̀kan ara yín ó wá délẹ̀ ẹ wo bẹ́ẹ̀ ṣe dànù ẹ sì dára nù á fọ́n lówó á sì lọ dúró Olúbàdàn á sì ṣe gbogbo ọ lọ bẹ́ẹ̀ ọba nílá kan lu ọmọ yìí ní sábàbí káfí lè tan náà wo kí ni ń bẹ lábẹ́ àwọn nǹkan tí wọ́n ń gbé ẹ̀sùn eégún kan tó jáde inú kí wọ́n pààyàn lẹ́yìn ẹ̀ inú kí wọ́n nara wọn lọ́rẹ́ sára àwọn àṣàtà gbé sáà láǹṣẹ́ náà ṣe wá rí gbogbo àwọn eégún yòókù wá ń jáde lé ní mùsùlùmí kankan tó ní ìṣù pẹ̀lú wọn ó dà tẹ́ bá lọ wo èrò tí ń pọ̀ lẹ́yìn tí máa ń pọ̀ lẹ́yìn wọn ọmọ mùsùlùmí tí ń kírun náà pọ̀ lẹ́yìn wọn ìmí ìkà lọ pé ẹjẹ́ òun náà lọ nǹkan ẹjẹ́ ìdúsọ kíníkan fún yín tẹ́ mọ̀ lára Ìbàdàn
tẹ bá rí ibi tí wọ́n ti ṣe nǹkan bàdàn tẹ́rọ wá pọ̀ bẹ́ẹ̀ bí àwọn eléégún ìyẹn ṣe bó nítumọ̀ o níbàdàn ìjà gẹ́gẹ́gẹ́ lóru Ìbàdàn láì pé ìlọ́fẹ́ gbọ́ tí àwọn èèyàn ẹ̀wò secondary school méjì tó jẹ́ public school wọ́n lè kojú ìjà síra wọn nínú àwọn school bẹ́ẹ̀ làwọn náà lórí Ìbàdàn City Academy tí a bá ń jà báyìí èrò ọ̀lọ́ báyìí ní gòkè ní èrò ọ̀lọ́ ní gòkè so èrò nítumọ̀ níbi pé bóyá èrò wá jáde ẹwà dúró èrò tó jáde o tó ṣe nǹkan jà kó nítumọ̀ gbogbo tí wọ́n ti ń pè ní ìbàjẹ́ náà ni máa lérò ó pọ̀ thullatun minal awwalin wa qalilun minal akhirin ọba tó sọ fún akẹ́sọ̀ fún akẹ́kọ̀ọ́ huwa alladhi ansha'akum wa ja'ala lakum as-sam'a wal absara wal af'ida qalilan ma tashkurun ọba tó ṣe ìrìnà tó ṣe fún wa ọba tó dá wa tó fún wa ní ìrìnà tó fún wa ní gbọ̀rọ̀ tó fún wa ní ọkàn táwọn fi rò pé báyìí ni mo fẹ́ báyìí ni ìfẹ́ ó ní qalilan ma tashkurun ládùúgbò rẹ̀ tá a ṣe yìí àwọn díẹ̀ náà máa dúpẹ́ tí tó máa di pé èrò tó pọ̀ lé òní ṣe kí ni o ìní òní dúpẹ́ tó tẹ bá rí èrò tó pọ̀ níbi kan tẹ́lẹ̀ wá ń lọ níbi ìbàjẹ́ òní túmọ̀ kẹ́kẹ́ mùsùlùmí tó bá dúró dáadáa tó ní istiqama ẹ wo tó bá ṣe pé nírú ọmọ tí wọ́n lọ ya olóòlì ṣe pé fídíò tí wọ́n fi ya olóòlì gánà nìsín àti rí àmọ́ torí pé ọmọ iṣẹ́ i'tiraf ọ̀dọ̀ àfọ̀ ní kíw lápẹjù ọlọ́dún kí n sáré lọ tàwọn mustalah hadith tó máa sọ̀rọ̀ pé bí ma yu'rafu al-mudallis bó láti máa ma àwọn tí máa dàn kẹ́rù níbi hadith wọ́n ní bí i'tirafihi annahu dallasa pẹ̀lú kọ́ jẹ́wọ́ pé ibi èmi mo dàn kẹ́rù níbi hadith yìí o èmi ọwọ́ mi lọ́wọ́ mi o èmi ni mo ní fọ́ọ̀tì mi o ọwọ́ pé ọmọ yìí ṣe i'tiraf ó ṣe ìkọrọ̀rù ó fẹsẹ̀ rí lẹ̀ pé lóòótọ́ lòun ya fídíò wọ́n tún wá sọ jáde kílódé ìgbédàjọ́ sí bí nǹkan méjì tó sọ èmi mo ya fídíò nìkan lẹ̀ ń rí mú ọlọ́run ọ̀yà olóòlù ẹnìnú ibi tóun ti wá ya nǹkan àwọn òun fẹ́ fi call attention ó fẹ́ ẹ máa wọn kan yẹn náà fẹ́ preach nǹkan pé humanity ó fẹ́ call attention rú obìnrin bíi tiẹ̀ Ànábì la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi èmi ọba yín treat ẹ̀ in Islamic way èmi kan kó tí Islam ṣe kíni wọ́n kó èmi lára rú tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ èèyàn gbọ́dọ̀ wá fọ́ nílà káì kó torí pé wọ́n lè bá àlìkẹ́ yìí kọ́ la annaka kadha wa kadha la abadan èèyàn gbọ́dọ̀ ẹ̀ ń bá fẹ́ sórí òní síbẹ̀ ọlọ́run fi call attention àwọn obìnrin ẹgbẹ́ ẹ̀ ń pé in case ẹni tó bá fẹ́ wá sọ́nà bíi àbọ̀lẹ̀ ẹsẹ̀ ní kí ọmọ jáde fún dídí ọ̀sẹ̀ kan ṣé married woman náà kò ní jẹun kódà single náà jẹun ẹ tó yẹ pé lọ́lọ́jà lọ tajà tí ó bá tajà kò ní rówó oúnjẹ fáwọn ọmọ ńlé kó náà ọmọ jáde ìbẹ́ náà obìnrin mi tó yẹ pé àwọn ni wọ́n gbọ́ bùkátà yí ara wọn táwọn báwọn ọkùnrin tí wọ́n fẹ́ wọn tọ́jú wọn mọ́lé abẹ́rẹ́ mi tó yẹ kọ́kọ́ rẹ ti kú tó jẹ́ single mother àbí tó jẹ́ opó àbí tó jẹ́ ọmọ òrukàn tó yẹ pé ní ó tọ́jú àwọn àbúrò rẹ̀ tó kù ẹ jẹ́ àfojú báyìí wò ẹ wá ní ká má jáde fún dídí ọ̀sẹ̀ kan ok wọ́n ra ata tí wọ́n jẹ fún dídí ọ̀sẹ̀ kan inú fíríjì tí wọ́n gbé pamọ́ sí dà iná dà lọ́dọ̀ tí wọ́n Nàìjíríà bí láti sọ pé wọ́n gbé sínú fíríjì wọ́n lọ ata pamọ́ irú tí wọ́n máa ń ṣe l'Amẹ́ríkà bí tí wọ́n ti ń sọ̀rọ̀ lẹ́yìn bá sákò létẹ́ ẹ sálọ lùkàn lẹ́yìn sákò olù tẹ́ mọ̀nà lu yín mọ́ tẹ́ sákà kí tẹ́ lé dóòlù ìwọ́n náà wá dóòlù tó bá rọrùn wá dóòlù kọ́ wá lo bí ọdún mélòó kan nínú ìlú lọ́dún bí mẹ́wàá mọ́kànlá pẹ̀lú tó kódé kọ́ ọdún mélòó fi nàta ẹ fi làákà ìjọ tí ń bẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni tá à ń sọ yìí ọ̀rọ̀ humanity gẹ́gẹ́ ni là ń sọ yìí bólóòlù bá fẹ́ jáde gẹ́gẹ́ bá ṣe ń kílèmù yẹn ẹ dákun ẹjá bẹ̀rẹ̀ Ọlọ́run tẹ̀bí kọ́tọ̀ la pé àṣà ó yẹ kó lè máa jáde láì ní disturb ẹnì kankan stadium ń bẹ tó fẹ̀ wọ́n gba gbogbo ẹni tó bá fẹ́ wá bẹ̀ ẹjá bẹ̀rẹ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí wọ́n ti ń ṣerú àwọn kọ́tọ̀ báyìí wọ́n máa ní kíní kan cultural dance lára ní sáwọn school wọ́n máa ní ká bóyájọ́ àṣàdé nǹkan kan gbálùkọ́ máa display ẹnìkan kò ní ẹ má ṣàṣà àti ṣe ilẹ̀ Yorùbá tẹ́ wà àmọ́ nígbàdàn tí wọ́n ń bì í olóòlù sí lára wa olóòlù must go là ń sọ olóòlù must go níjọ́ tẹ́ fẹ́ lé àwọn Ghana kó ń lù ẹni Ghana must go olóòlù must go ẹ̀ káwọn ará gbàgbé àkókò máa sọ pé bring back our olóòlù mọ́sọ́nà káàtà àwọn abáná sọ yìí pé olóòlù must ṣe kí ni o olóòlù must go kó máa lọ náà say no to olóòlù 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 wọ́n sọ jáde láìsí pé ti yín fọ́ yí pé tólóòlù bá jáde tí ó bá ti pààyàn kò ní wálé ẹjá bẹ̀rù Ọlọ́run àní gbogbo tí sì ń ṣẹlẹ̀ yìí ìjà ló dé tó rìn lòwe bàbá lọ́yọ̀ọ́ sí bẹ́ẹ̀ náà ti fìgbà kan wà nínú àwọn tẹ́ gbogbo ti bàjẹ́ lánàá tẹ́lẹ̀ nítorí pé wá ní misunderstanding pẹ̀lú àwọn kan nínú àwọn àfáà tí wọ́n ṣe ìdí àwòsùn náà yìí ṣebí náà la fi ní problem lọ́dọ̀ yìí èmi náà la fi ní problem tẹ́ ń pẹ́ àlùsùn náà ní alákatakítí kí wà lápẹ̀ yìí ẹ̀yin tẹ́ rẹ ni tẹ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ níjà tẹ́ ní tújú ká sí ẹ̀yin tẹ́ délùú tí ìlú tí wọ́n ti tẹ̀lé mẹ́ńtọ̀ yín báyìí tó yẹ pé wọ́n rán lẹ́mọ̀ sọ́ńbẹ̀ àgbàlagbà bá a so called scholar gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń pera yín lọ́dọ̀ àwọn amúgùn tí ń tẹ̀lé yín ni ò kí ṣe bí ọ̀rọ̀ tiwa o mo sọnù fídíò tó lọ pé ó yẹ kẹ́ ẹ mọ́jọ́ kan ṣe biography ìbọlẹ̀ ti kéw wọn àfa alágbàáyé máa bẹ́ sọ̀rọ̀ àwọn sọ pé àwọn tó ń bi báyìí nígbà táwọn ké sánáwì ta àwọn tó ké ìdádí ó bá kọ́dà kó jẹ́ kí onílẹ̀ lẹ́nà lẹ́kẹ́ ẹjẹ́ àmọ́ta ni mẹ́ńtọ̀ yín ta lọ́kọ̀ yín ẹ mọ́fẹ́ ni ẹlẹ́ni ṣe mẹ́ńtọ̀ ẹ mọ́ kẹrọ bàbá bàbá lórí ọ̀rọ̀ tìbàdàn tí ń lọ yìí èyí tó dáa jù náà ní ká lo humanity ten claim yìí táwa fi òfin kalẹ̀ pé olóòlù tó bá fẹ́ jáde ọ̀gbọ́dọ̀ pààyàn mọ́ fragments èkó fẹ́ tiẹ̀ mọ́ jáde yẹn máa lọ stadium ẹ dákun orí tí ń gbé tẹ̀lé olóòlù àtẹ̀tí ó gbé sórí gbígbẹ ni àbórí tútù ẹ bí wọ́n àtòríjọ́ táwọn ọmọ tí ń lọ́ọ́ bá rìn lọ ọ̀nà ẹ̀bẹ̀ tẹ́ẹ̀ ní padà rí wọn lé mọ́ tọ́wọ́jà kan ti bẹ́ orí wọn o ẹ̀dẹ̀ ń pariwo wọ́n ṣe mítìn bá náà o ẹjọ́ tí wọ́n ti gbé kíní kan wọ́n bá dàn báńdíìtì kíní kankan àfáàn bá báńdíìtì gbé bá dàn táàmà àwọn ti sọ́kà mẹ́mbẹ́ ìrùpẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀rí ẹgbẹ́ fídíò rẹ̀ jáde ìgbàwó ní humanity orí tí ń gbé tẹ̀lé olóòlù bí wọ́n ti ń rí ṣé constitution Nàìjíríà náà lọ fara mọ́ ká máa gbé orí èèyàn tẹ̀lé ẹnìkan lẹ́yìn lórúkọ kọ́jọ́
constitution Nàìjíríà sọ fara mọ́ kéèyàn sọ pé òun jáde lórúkọ kọ́jọ́ tó wọ́n bá ti pààyàn wọn gbọ́dọ̀ wálé ìyẹn gbọ́dọ̀ kú sáwá mọ iye tí ń kú lẹ́yìn wọn ẹ̀sìn mọ́ ìjọba àwọn ọmọ yóò bá dágbére tẹ́ jáde lé bàbá ní humanity ṣe pé jọ́ tí wọ́n gbé àwọn ọmọ yín ẹ̀ ń pariwo káàkiri orí mídíà ni ọkàn yóò balẹ̀ ẹ̀yin ò lè gbà kí wọ́n ṣerú ẹ̀fọ́ ọmọ tí àmẹ́ ẹ̀ lè gbà kí wọ́n ṣerú ẹ̀fọ́ ọmọ ọlọ́mọ tó bá ṣe pé ní intense lọ́wọ́ yìí tó bá ṣe pé nítorí ìtọ́lọ́ ní lẹ́fi lọ scot free tó yẹ kí èso torí ìtọ́lọ́ lẹ́fi ṣe intense yìí àwọn ọmọ yín yóò padà kú ọwọ́ kódà kẹ́ ẹ ti mú wọn sálọ Amẹ́ríkà torí pé tí máa fi ogorú yín lọ́kàn balẹ̀ tẹ́ fi máa wọ àwọn tíyà bá ń jẹ Nàìjíríà bí ipa pé kí a máa jẹ wọn lọ ìnípa yìí tí opportunity àdìpọ̀ ọmọ yín kò lù ìyà tí ó jẹ ọmọ tó sápò ń lù wọ́n sáájú bẹ́ẹ̀ lọ yóò jẹ́